mo kí yín káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ruth Ọlájídé ní orúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, àwọn àjọ tí ń rí sí ètò ọrọ̀ ajé agbègbè àwọn orílẹ̀-èdè apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn ECOWAS tó ti yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí alága wọn lẹ́ẹ̀kan sí i lẹ́yìn ọdún kan tí ó gba ìjọba agbègbè náà. Eléyìí wáyé níbi ìpàdé sáà karùndínláàádọ́rin àjọ náà tí ó wáyé ní ilé ààrẹ ní ìlú Àbújá lánàá òde òní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu rọ àwọn ọmọ ẹgbẹ́ náà láti gbárùkù ti gbígbógun ti ìwà ìpániláyà ní agbègbè náà. Èyí ni àwọn ènìyàn ti ń kan sára sí ààrẹ títí di àsìkò yìí lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, àwọn àjọ òṣìṣẹ́ àwọn ilé ìwé gíga fáfitì ti parapọ̀ láti ṣe ètò ìwọ́de ìfẹ̀hónúhàn àwọn òṣìṣẹ́ náà. Eléyìí ni wọ́n fẹnukò sí lẹ́yìn tí ọ̀rọ̀ kò gún láàrin mínísítà tí ń rí sí ètò ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú àwọn aṣojú àjọ òṣìṣẹ́ ilé ìwé àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ náà wípé ìwọ́de ìfẹ̀hónúhàn yìí yóò bẹ̀rẹ̀ ní ọ̀la tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù tí a wà yìí káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde kan tí ó wáyé lẹ́yìn tí akọ̀wé àjọ náà ẹni Prince Peters Adéyẹmí àti ààrẹ Mohammed Ibrahim bu ọwọ́ lù lánàá òde òní. Ọ̀rọ̀ yìí ni ó ti ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára tí àwọn ènìyàn sì ń fi èròǹgbà wọn hàn sí títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, akọ̀wé ẹgbẹ́ àjọ òṣèlú APC ẹni Nze Chididuru ti fi ọwọ́ sọ̀yà wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò tún yan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí i nínú ètò ìdìbò yan ààrẹ orílẹ̀-èdè tí yóò wáyé ní ọdún 2027. Ó wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan le lọ́wọ́ báyìí ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ran ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Ó tẹ̀síwájú wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìlérí láti ṣe dáadáa nígbà tí ó gba ìjọba tí ó sì wípé òun ti ṣiṣẹ́ takuntakun láti dé ipò tí òun ti wá gba ìjọba. Akọ̀wé ẹgbẹ́ náà ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde òní. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká òṣèré Chinedu Ikedieze tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Aki ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí òun pẹ̀lú ìyàwó rẹ̀ kú ewu ọmọ tuntun tí ó sì rọ àwọn ènìyàn láti bá a yọ̀ bí ó ti ń dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ayọ̀ ọmọ náà tí ó wí pé ọmọkùnrin làǹtìlanti ni, tí ó sì fi àwòrán ẹsẹ̀ ọmọ náà àti àwòrán òun pẹ̀lú ìyàwó rẹ̀ sí orí ìtàkùn ayélujára. Èyí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká náà ti ń bá a yọ̀ tí wọ́n sì ń kí i kú oríire. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Mercy Chinwo ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ìyà tí orin rẹ̀ tí ó pè ní More Than Enough kọ sí nígbà tí ó wí pé orin náà kì í ṣe orin lásán ṣùgbọ́n ó rán òun létí wípé Olúwa wà pẹ̀lú rẹ̀, tí ó sì rọ àwọn ènìyàn láti máa gbọ́ orin náà kí wọ́n sì fi ránṣẹ́ sí àwọn olólùfẹ́ wọn. Èyí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń kan sára sí ìmísí orin náà. You are more than enough for, you are more than enough for me, oh. You are more than enough, you are more than enough. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká olórin Simi kò sọ́kọ́ ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọrírì ìlúmọ̀ọ́ká olórin Bukola Ẹlẹ́mìdé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Àṣà lórí ipa rẹ̀ nínú orin tí ó pè ní Messiah, lára àwọn orin tí ó bá àwo orin rẹ̀ tuntun jáde. Ó tẹ̀síwájú láti wí pé aláwòkọ́ṣe òun ni Àṣà jẹ́, tí ó sì ṣe àtìlẹ́yìn fún lórí iṣẹ́ náà títí dé òpin láti rí wípé iṣẹ́ náà jẹ́ àṣeyọrí. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní tí ó fún un láti bá a ṣiṣẹ́ pọ̀ lórí orin náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ìlúmọ̀ọ́ká òṣèré Bíọ́dún Ṣófúyì tí a mọ̀ sí Ọmọbọ̀tí ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ Adéníyì Ọlábíyì kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ìgbéyàwó wọn tí ó ń bọ̀ lọ́nà, tí ó sì wí pé ìrìn àjò títí láì wọ́n bẹ̀rẹ̀ láti ìsinyìí títí dé òpin ayé, bí ó ti fi fọ́nrán àwọn méjèèjì sí orí ìtàkùn ayélujára. Fọ́nrán yìí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré náà ti ń fi ìfẹ́ hàn sí tí wọ́n sì ń kí i kú oríire pẹ̀lú àdúrà wípé kí ìfẹ́ wọn dalẹ̀. There goes my heart beating, 'cause you are the reason I'm losing my sleep.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká olórin Simi Kòsọ́kọ́ tí a mọ̀ sí Simi ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ lẹ́ẹ̀kan sí nípa bí orin kíkọ rẹ̀ kò ṣe jẹ́ àjogúnbá nínú ìran ṣùgbọ́n ohun tí òun dàgbà láti nífẹ̀ẹ́ sí. Ó tẹ̀síwájú láti sọ̀rọ̀ lórí bí ó ṣe wù ú láti ní ohun àgbà ọ̀jẹ̀ olórin Ebenezer nínú ohun orin rẹ̀ tí kò sì fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú mọ́ tí àgbà ọ̀jẹ̀ olórin náà sì ti mú un gẹ́gẹ́ bí ọmọ. Ìlúmọ̀ọ́ká olórin Simi ni ó sọ eléyìí di mímọ̀ nígbà tí ó fi fọ́nrán ìpàdé òun pẹ̀lú Ebenezer nílé agodo níbi tí wọ́n ti ń kọ orin pọ̀ sí orí ìtàkùn ayélujára. Èyí ni àwọn èèyàn ti ń fi ìdùnnú wọn sí lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń kí ìlúmọ̀ọ́ká olórin Simi kú ìtọ́mọ ènìyàn ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Ruby Ojiako ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú oríire ọkọ̀ bọ̀gìnì tí ó ṣẹ̀ṣẹ̀ rà tí ó sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ó tẹ̀síwájú láti dárò apá swag léyìí tí ó wí pé òun ti ra ọkọ̀ àjọsọ wọn ṣùgbọ́n kò sí níbẹ̀ láti bá a yọ̀. Èyí ni àwọn ènìyàn ti ń fi ìdùnnú wọn sí àṣeyẹ náà tí wọ́n sì ń bá ìlúmọ̀ọ́ká òṣèré náà dunnú lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lẹ́yìn ayẹyẹ ọjọ́ ìbí ìlúmọ̀ọ́ká òṣèré Richard Mofedamijo tí a mọ̀ sí RMD ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí ó bá yọ̀ tí ó sì kí kú ayẹyẹ orí kádún lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí. Ó wí pé inú òun dùn fún bí àwọn ènìyàn ti gbárùkù láti bá yọ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ bí ó ti pé ọdún 63. Èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ pàpà ń fi ìfẹ́ hàn sí i tí wọ́n sì ń ṣe àdúrà ẹ̀mí gígùn nínú okùn líle fún ìlúmọ̀ọ́ká òṣèré náà lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. No time, no. My dog is on probation. Another 5 years. Bring girls to his location. No time, no. Kò ní jù báyìí lọ fún abala àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí. Ruth Ọlájídé ni oníròyìn yín. Ó dàbọ̀.